gbogbo Obayeje ẹ lọ jáwọ́, Obayeje gbogbo ẹ lọ dẹ́kun ìwà tí kò bá ṣẹ̀ṣẹ̀ mu lórí afẹ́fẹ́, ohun tó tàbùkù ẹ̀sìn ìbílẹ̀ wa. Ẹ̀yin oníṣẹ̀ṣe èké, Obayeje oníṣẹ̀ṣe, aṣẹ́wọ̀ oníṣẹ̀ṣe, ẹ̀yin ṣe ìṣọ̀hún tẹpẹ́ra yín lóníṣẹ̀ṣe ẹ lọ jáwọ́. Gbogbo Obayeje ẹ lọ jáwọ́, Obayeje gbogbo ẹ lọ dẹ́kun ìwà tí kò bá ṣẹ̀ṣẹ̀ mu lórí afẹ́fẹ́, ohun tó tàbùkù ẹ̀sìn ìbílẹ̀ wa. Ẹ̀yin oníṣẹ̀ṣe èké, Obayeje oníṣẹ̀ṣe, aṣáwọ̀ oníṣẹ̀ṣe, ẹ̀yin ṣe ìṣọ̀hún tẹpẹ́ra yín lóníṣẹ̀ṣe ẹ lọ jáwọ́. Ẹ lọ jáwọ́ o, ẹ̀yin oníṣẹ̀ṣe èké ẹ lọ jáwọ́. Obayeje oníṣẹ̀ṣe ẹ lọ rèé dẹ́kun. Ẹ̀yin àṣàwọ̀ tẹ́ ẹ̀ ń pera yín lóníṣẹ̀ṣe ẹ lọ dẹ́kun ìwà olè, èké, àtẹnujẹ, jìbìtì, ohun irọ́ pípa lórí TikTok àtayélujára yòókù. Fátọ́sìn akéwì Akifákan-Òdodo, mo tún ti fẹ́ lu pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ní pọ̀pá. Ẹni tó bá tabà kó má fi ṣe bínú rárá, kó lọ tún àbẹ̀ṣe ló dára, torí àbámọ̀ kì í ṣíwájú ọ̀rọ̀. Ọ̀rọ̀ dídáfá lórí ayélujára yìí tojú sú mi po. Pípolówó ọṣẹ jíjẹ́ iṣẹ́ tí òrìṣà rán yín nítorí àtẹnujẹ ibú ara yín gbogbo. Kí ló dé tẹ́ ẹ sọ ẹ̀sìn ìbílẹ̀ dígbà kólẹ̀ lórí ayélujára? Ẹ̀yin oníṣẹ̀ṣe òtítọ́ ẹ má ṣe fọwọ́ lẹ́rán, ẹ̀yin àgbààgbà ẹ má ṣe sùn. Wọ́n ti sọ Ifá di ohun mìíràn lórí TikTok o. Wọ́n ti sọ ìṣẹ̀ṣe di bá mi yànyàn lórí ayélujára gbogbo, ó sì ti dìtìjú fáwọn oníṣẹ̀ṣe òtítọ́. Wọ́n ti bà Ifá lójú jẹ́ kiri, ariwo ayélujára ti di bá mi. Àní kí ló dé tí ẹ̀ ń polówó iṣẹ́ Ifá bí ẹni polówó aṣọ? Ẹ sọ àkànṣe Ifá dìrẹsì tí tẹrú tọmọ rà lọ́jà. Àgbà tó bá lómi nínú kì í pariwo ni Yorùbá ń wí. Ògùn ní polówó olóògùn, olóògùn kọ́ ní polówó ògùn ara rẹ̀. Àkóṣe Ifá ní polówó babaláwo, babaláwo kọ́ ní polówó àkóṣe Ifá. Iṣẹ́ ọwọ́ ẹni ní polówó ẹni, á dára kẹ́ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ̀. Ẹgbọ́n náà ṣé ó pọn dandan ká bí ajá sórí ògùn lórí ayélujára ni? Àbó ṣe pàtàkì fún wa láti pẹran sí Ifá, pẹran sí ọṣẹ tàbí àwọn òrìṣà kan ká wá gbé sórí ayélujára gbogbo? Àwọn nǹkan wọ̀nyí ni àwọn ẹlẹ́sìn àjòjì ń rí tí wọ́n fi ń lo ìlànà ìṣẹ̀ṣe láti lu àwọn ènìyàn ní jìbìtì. Ìwà yìí ń ṣe àwọn ènìyàn lọ́nà gidi ni. Ó mú rẹ̀wẹ̀sì ọkàn bá wọn tó fi ẹ̀sìn wọn sílẹ̀ wá darapọ̀ mẹ́sìn ìbílẹ̀ wa. Ìwà yìí mú àdínkù bá àpọ́nlé tí wọ́n fẹ́ sí ìṣẹ̀ṣe láwùjọ. Àní ìṣe yìí ló mú àwọn onítíátà yí àwòrán ẹ̀sìn ìbílẹ̀ lọ́nà àbùkù. Ẹ̀yin lẹ fàyè sílẹ̀ fáwọn àṣàwọ̀ nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe. Bí wọ́n bá mu ìmúkímu wọn yóò tán, wọ́n á wá ṣẹnu yànkan sí babaláwo. Àwọn ẹni àbátà káfowó ẹ̀rà tùpà ni wọ́n wá dẹni à ń ra dátà wò lórí ayélujára. Òun TikTok tó gbolè tó gbọ̀lẹ̀ tó gbarí tẹnimọ̀ wí bàbá àwọn òṣìkà pààyàn. Àkóbá ńlá ni nǹkan wọ̀nyí jẹ́ fún ìran tí ń bọ̀ lọ́nà o. Àwa ọ̀dọ́ oníṣẹ̀ṣe àsìkò yìí ẹ ò bá jẹ́ á dẹ́kun fífi gbogbo ohun tó bá jẹ mọ́ ìbọ sórí ayélujára. Ìbọ bíi ìbọfá, ìbò Ògún, ìbò Èṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káyé gbé sórí ayélujára. Ṣùgbọ́n ohun tó bá jẹ mọ́ ẹ̀kọ́ ìṣẹ̀ṣe, ìsìn, ọdún, àríyá àti eré gbogbo ló dára ká máa fi sórí ayélujára kẹ́sìn ìbílẹ̀ léyé gbogbo mùtúmùwà. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín o, bẹ́ẹ̀ ni mi ò fi tàbùkù ẹnikẹ́ni, ṣùgbọ́n tẹ́ bá kọ̀ tẹ́ bá lé ò gbọ́, Akifá máa tún orin kọ. Ìlọsíwájú ẹ̀sìn ìṣẹ̀ṣe ló yẹ kó jẹ gbogbo wa lógún, bí àṣà ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ìṣẹ̀ṣe tí ń jẹ́ Nàyísù.
tó Fátósìn akéwì Akifákan-Òdodo lèmi jẹ́ ẹ̀bọ̀ra ọmọ tí ń gorí afẹ́fẹ́ takò àṣebí ẹ̀jẹ̀ àtẹ̀mí Ọ̀rúnmìlà tí ò ṣe fìjà lọ ìpadàbọ̀ Àgbọnnìrègún tí ò ṣe dìgbòlù. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe tẹ́tí gbọ́rin ewì tó dùn yùn gbà kí ẹ má ṣe gbàgbé kókó tí ń bẹ nínú rẹ̀ tó kì mí rìn. ẹ wí fún wọn o ẹ sọ fún wọn o kékulé ó gbọ́ kó sọ fún tòkò ẹ wí fún wọn o ẹ wí fún wọn o ẹ sọ fún wọn o kékulé ó gbọ́ kó sọ fún tòkò ẹ wí fún wọn o. tẹ́yìn bá kọ̀ tẹ́lẹ̀ ò ní gbọ́ tẹ́yìn bá kọ̀ tẹ́lẹ̀ ò ní gbà o ó dìgbẹ̀yìn fọlọ́kù àdá o. tẹ́yìn bá kọ̀ tẹ́lẹ̀ ò ní gbọ́ tẹ́yìn bá kọ̀ tẹ́lẹ̀ ò ní gbà o ó dìgbẹ̀yìn fọlọ́kù àdá o. Akifákan-Òdodo èmi ti wí àwọn àgbààgbà máa ti sọ láràbà láràbà wọ́n ti sọ lóye lóye wọ́n ti sọ o ṣùgbọ́n ó dìgbẹ̀yìn o fọlọ́kù àdá o. Akifákan-Òdodo èmi ti wí àwọn àgbààgbà máa ti sọ láràbà láràbà wọ́n ti sọ lóye lóye wọ́n ti sọ o ṣùgbọ́n ó dìgbẹ̀yìn o fọlọ́kù àdá o. ó dìgbẹ̀yìn fọlọ́kù àdá o. ó dìgbẹ̀yìn fọlọ́kù àdá o.